Ariwo Késárì ni wọ́n pa ò. Késárì, Késárì, ìjẹ́ ẹ̀yin ti wo Késárì? Tọmọdé tàgbà ń pariwo Késárì lórí afẹ́fẹ́. Kí ló ń ṣẹlẹ̀ gangan gan? Báwo ni sinimá Késárì ṣe lọ? Ìjẹ́ ẹ̀yin náà ti wò ó? Àbẹ́ẹ̀ tí wò ó? Ẹ lọ fìdí kalẹ̀. Ẹ jájọ sọ̀rọ̀ lórí sinimá Késárì. A kí yín pé ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ Nàìjíríà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá pátápátá a kí yín pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Ọmọadé TV. Lọ́jọ́ tòní a fẹ́ sọ̀rọ̀ nípa sinimá kan. Ìyẹn sinimá tó ti wà lórí Netflix kan tí ariwo ẹ̀ ń gba social media àkọ́kọ́ kan. Kí lorúkọ sinimá tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Késárì. Késárì. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ti wo sinimá Késárì eléyìí tí wọ́n release sórí Netflix láti ọwọ́ Ibrahim Tíátà. Àgbà òṣèré ni wọ́n, olùkọ̀tàn ni wọ́n àti olùdarí eré ìtàn. Ṣùgbọ́n àwọn nǹkan kan ń lọ lórí afẹ́fẹ́ tí ó fẹ́ dàbí wípé kò tíì fi taratara yé wa. Ìdí náà la ṣe wà lórí ètò lénìí. Ẹ jọ̀ọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ ti wo sinimá Késárì láti ọwọ́ Ibrahim Tíátà. Ẹ bá wa sọ bí sinimá náà ṣe lọ. Ṣé ẹ lè recommend sinimá náà fún àwọn èèyàn láti wò? Ṣé sinimá tí ó yẹ kí gbogbo wa wò ni? Nítorí àwọn comment tí à ń rí nípa sinimá náà ó jẹ́ nǹkan tí ó kọ wá lóminú. Ó ń jẹ́ nǹkan tí ó kọ wá lóminú. Lónìí tí a bá ti ń kúrò lórí ètò, a ó lọ wo sinimá náà. Àwa náà ó lọ wò ó láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Tí a bá lọ sórí Facebook, Instagram, oríṣiríṣi comment ló ti lọ lórí sinimá Késárì. Àwọn kan ní olùkọ̀tàn yẹn ò kọ́ dáadáa. Àwọn kan ní ìtàn náà ò yé wọn. Ẹlòmíì tí ẹ sọ wípé ìtàn náà ò nítumọ̀. Ẹ jẹ́ ká kí wọn pé wọn kú iṣẹ́. Kú iṣẹ́ báyìí ni àwọn àgbà sọ wípé ní mo rí iṣẹ́ yá. A ti wo sinimá náà ní tòótọ́, àmọ́ a bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wo sinimá. Ẹ dákun ẹ fi ìdínú. Tó bá níbi tí sinimá náà kù sí tí ò ta lẹ́nu dáadáa bí ẹ ṣe lérò, ẹ foríjì yìí. Ẹ foríjì àgbà òṣèré yìí. Ọmọ yín náà ni. Ọmọ yín ni Késárì. Ọmọ yín ni Ibrahim Ìtẹ̀lẹ̀. Ẹ foríjì, ẹ dákun ẹ fi ìdínú. Ẹlòmíì tí ẹ pariwo. Ẹlòmíì tí ẹ sì send message sí wa pé Ọmọadé TV, ẹ bá wa wo sinimá yìí. Ṣé sinimá tó yẹ kán wò lórí Netflix ni? Ṣé àwa náà recommend ẹ̀? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sinimá ló wà níwájú wa tá ò tí ì sọ̀rọ̀ lé lórí tán. Ṣùgbọ́n a rí wípé sinimá Késárì yìí ó ń milẹ̀. Ó ń milẹ̀ káàkiri orí social media. A ti rí àwọn comment kan tó ṣe tí à ń retí. Ṣé rí ọ̀rẹ́ mi ní kó wá kí òun. Ó sọ pé ilé rẹ̀ jìnnà. Ẹni tá a bá fẹ́ nílé rẹ̀ ń jìnnà. Mi ò fẹ́ lọ sórí Facebook rárá. Mi ò fẹ́ lọ sórí àwọn comment tá a ti rí nípa sinimá Késárì. Nítorí tí n bá ní kí n máa sọ, ó kọni lóminú. À ń fi àsìkò yìí pé àgbà òṣèré yìí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀. Ẹni iwájú ni yín, ẹni dèrò ẹ̀yìn. Ẹ dákun ẹ̀yin náà bá wa wo àwọn nǹkan wọ̀nyí. Lóòótọ́ ẹni tí èèyàn bá ń nájà lèèyàn kọjú mọ́. Èèyàn kì í wariwo ọjà. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé
sinimá tá a bá ń gbé jáde ẹ̀yin kọ́ lẹ máa wò ó, àwọn olólùfẹ́ yín ló máa wò ó, àwọn olólùfẹ́ yín ló máa wò ó. Ẹ try láti kẹ́kọ̀ọ́ lára sinimá Késárì yìí pẹ̀lú nǹkan tí àwọn ènìyàn ń sọ. Ẹ gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí sinimá Késárì tí ẹ release jáde sórí Netflix yìí. Káwọn èèyàn lè ṣe kíni, kán lè máa mọ̀ wípé lóòótọ́ ẹ wà ńbẹ̀, ẹ ti ga, ẹ ti wà lókè, ọlá yín tó wá ti wà lókè kò ní lọlẹ̀ mọ́ láṣẹ tìdùmarè. Èmi ìtẹ́tùn máa padà ṣe àgbàládùra pé yóò jẹ́ sinimá ńlá tí ó mì gboro, tí ó kà gboro, sinimá gidi. Ọlọ́run kó ràn yín lọ́wọ́. Ẹ má gbàgbé orí ìkànnì Ọmọ Adé TV lẹ́wà yìí. Ẹ má gbàgbé orí ìkànnì Ọmọ Adé TV lẹ́wà yìí. Ẹ tètè subscribe sí orí ìkànnì yìí láti máa gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábala àwọn òṣèré wa àti ní ilé sinimá wa. A ó máa ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àárín àwọn òṣèré àti àwọn iṣẹ́ tí wọ́n ń gbé jáde. Àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ẹ wò, àwọn ilé tí ò tá à ní recommend fún yín pé kẹ́ ẹ wò lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni. So ẹ má gbàgbé láti ṣe kíni, láti subscribe sórí Ọmọ Adé TV. A ní ìrètí wípé ọ̀gá wa àgbà òṣèré ni Ibrahim Ìtẹ̀lẹ̀, àwọn náà ti ṣe kíni, wọ́n á ti kọ́ ẹ̀kọ́ kan tàbí èkejì nínú ohun tí àwọn olólùfẹ́ wọn sọ nípa sinimá Késárì yìí. Bẹ́ẹ̀ ni, a ò mọ ẹni tó kọ ìtàn nítorí pé àwa fúnra wa dá wà lórí ètò lénìí, a lè ṣèdájọ́ sinimá náà nítorí pé kíni, àwa náà ń gbìyànjú àti wò ni. Ọ̀pọ̀lọpọ̀ sinimá ló wà níwájú wa, ṣùgbọ́n kọ́mẹ̀ntì àwọn ènìyàn ò jẹ́ ká sinmi lórí afẹ́fẹ́. Bí wọ́n ṣe ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí wa, bẹ́ẹ̀ ni wọ́n email wa. Facebook kún lóríṣiríṣi nípa sinimá Késárì. Ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, tí ẹ̀yin náà bá ti wo sinimá Késárì yìí, ẹ fi kọ́mẹ̀ntì yín ṣọwọ́ sí wa lọ́ndà fídíò yìí. Báwo ni sinimá Késárì? Ǹjẹ́ ìwọ ti wo sinimá Késárì? Báwo ló ṣe rí? Ṣé o gbádùn ẹ̀? Ṣé o lakọ? Ṣé o gbádùn ẹ̀ débi tí èèyàn ń gbádùn sinimá ni? Ẹ fi kọ́mẹ̀ntì yín ṣọwọ́ sí wa ní abẹ́ fídíò yìí. Bẹ́ẹ̀ ni, ẹ má jà gbàgbé wípé iṣẹ́ ni wọ́n ṣe kó tó jáde. Owó ni wọ́n ná kó tó jáde. A ti bẹ̀ wọ́n bí wọ́n bá ṣe ń ná owó náà kán máa wò wípé àwọn tí wọ́n fẹ́ wo sinimá náà, owó náà ni wọ́n ò ná kó tó di pé wọ́n wo sinimá náà. Tí anything tí ó bá ń bí yín nínú, a bẹ̀ yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ibrahim Ìyẹ̀kínẹ̀ wípé ẹ má bínú, ẹ fi ìdènú, eléyìí tó ń bọ̀ yóò tún dára. Akin ọmọ àgbà lórúkọ tèmi. Mo wá sórí ìkànnì Ọmọ Adé TV láti wá ṣe kíni, láti wá bẹ̀ yín olólùfẹ́ Ibrahim Ìyẹ̀kínẹ̀ wípé ẹ dákun, ẹ fi ìdènú, bẹ́ẹ̀ ni, ẹ fi ìdènú, ẹ fi ìdènú. Ọlọ́run ọba yóò máa fún wa ṣe. Àwa là ń ṣe, Ọlọ́run ló ń fi èrè ṣe, Ọlọ́run ló ṣe kíni, ló ń di ní adé. Bẹ́ẹ̀ ni, sinimá míì tẹ́tù máa padà wò láti ọwọ́ ọmọ yín Ibrahim Ìyẹ̀kínẹ̀ yóò jẹ́ sinimá tó ṣe kíni, tó láàmìlàaka. Bẹ́ẹ̀ ni, tó láàmìlàaka. A ó máa lọ lónìí. Bẹ́ẹ̀ ni, àtẹ́lẹsẹ̀ abẹnàwò, gbogbo ẹni tó bá lá ò ní délé, àwọn gangan la ò ní dé bá láṣẹ Elédùmarè. Kó tó di ọjọ́ mẹ́jọ tá ò tún máa pàdé lórí channel yìí, Ọmọ Adé TV.
à ń fi àsìkò yìí sọ fún yín wípé ire o, ire o, ire o. Ẹ ṣé.